ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí gbogbo olùgbọ́ mi ní àárọ̀ yìí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, àánú Ọlọ́run kò ní fi mí sílẹ̀. Mo kí wa wípé a káàbọ̀ sí ìkànnì yìí lákọ̀tún láàárọ̀ yìí wípé ìkànnì tí a ti ń wò wá òun náà ni Seed of Life Television tí ó kalẹ̀ sí Odò Ọ̀nà ní ìlú Ìbàdàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ètò tí ẹ ń gbọ́ òun náà ni àbí tí ẹ ń wò ètò náà ni orí ọ̀fẹ́ fún ti ọjọ́ tòní. Orúkọ mi ni Yusuf David, olùṣọ́ àgùntàn Canaanland Baptist Church ní Fátókun ní ìlú Ìbàdàn níbí báyìí. Kókó ọ̀rọ̀ tó wà níwájú mi kó tó di pé ọlọ́ka ọ̀rọ̀ Ọlọ́run òun náà ni Olúwa okun mi, orin mi àti ìgbàlà mi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé agbẹ́yẹ́gá, Ọlọ́run ìyanu ayọ̀dúnlógo, ẹ gba ọpẹ́ wa fún orí ọ̀fẹ́ òní lẹ́ẹ̀kan sí ògo ni forúkọ yín. A fẹ́ gbọ́rọ̀ yín lẹ́kùnrẹ́rẹ́, ẹ bá wa sọ̀rọ̀. Orí ọ̀rọ̀ ìní Olúwa ẹ túmọ̀ rẹ̀ fún wa. A ó máa yìn yín, a ó máa sìn yín. Jésù Kristi Olúwa wa. Àmín. Ọ̀rọ̀ Ọlọ́run ti àárọ̀ yìí ó gùn jọjọ, ṣùgbọ́n mi ò ní lórí ọ̀fẹ́ àti ka gbogbo ẹ̀. Àǹfààní tí màá kàn fún wa ò ní wípé bí a ṣe máa ń jọ ń ṣe, ẹ jẹ́ ká jọ wo ẹsẹ̀ wúrà wa ní àárọ̀ yìí. Màá ka ẹsẹ̀ wúrà wa ní ẹsẹ̀ ìkejì, eléyìí tó yànnàná àkórí ọ̀rọ̀ yìí. Ìwé Ẹ́kísódù orí 15 ẹsẹ̀ ìkejì ó sọ wípé Olúwa ní agbára àti orin mi, òun ni ó sì di ìgbàlà mi. Èyí ni Ọlọ́run mi, èmi ó sì fi ìyìn fún un. Ọlọ́run bàbá mi, èmi ó gbẹ́kẹ̀lé. Èmi ó sì fi ìyìn fún un, èmi ó sì gbẹ́kẹ̀lé. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe àpọ̀jẹ lórí ìwé Ẹ́kísódù orí 15, mo rí wípé nígbà tí ó fi dénú ìwé ìfihàn, ọ̀pọ̀lọpọ̀ ibi láti mẹ́nubà tí a pè ní orin Mósè. Mo wá rí wípé nígbà tí Dáfídì ń kọ ọ̀pọ̀lọpọ̀ ìwé sáàmù, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin ìran Ísírẹ́lì ó ní Ọlọ́run mú wá sí ìrántí rẹ̀ láti ṣe àgbékalẹ̀. Ọlọ́run mà dára o, ó dára sí bàbá wa Ábúráhámù, ó dára sí bàbá wa Ísákì, bẹ́ẹ̀ ni Jákọ́bù. Nígbà tí ìrìn àjò ìran Ísírẹ́lì bẹ̀rẹ̀, mo bẹ̀rẹ̀ sí ní wòye báwo ni ìfẹ́ Ọlọ́run ṣe pọ̀ lórí ìran yìí tó. Báwo ni Ọlọ́run ṣe nífẹ̀ẹ́ ìran Ísírẹ́lì tó fi wá di wípé kò sí tí ìran Ísírẹ́lì béèrè ní ọwọ́ Ọlọ́run tí wọn kò rí. Ẹ gbọ́ ẹsẹ̀ kẹ́ni. Ó ní nígbà náà ni Mósè àti àwọn ọmọ Ísírẹ́lì kọ orin yìí sí Olúwa. Wọ́n sì wí pé èmi ń kọrin sí Olúwa nítorí ó pọ̀ ní ògo àti ẹṣin àti ẹlẹ́ṣin àti ohun àti ẹṣin gbogbo wọn ṣubú sínú òkun. Ẹ wo iṣẹ́ agbára tí Ọlọ́run ṣe létí òkun. Eléyìí Mósè ń rántí ìrìn àjò wọn láti Íjíbítì nígbà tó jẹ́ pé wọ́n níbi tí wọ́n ń lọ, nígbà tó jẹ́ pé wọ́n gbàgbọ́ wípé àwọn ò lè dédé fò káwọn débẹ̀. Wọ́n sì rí iṣẹ́ agbára tí Ọlọ́run ṣe ní àárín wọn. Ó ń ṣe àjọyọ̀ ìṣẹ́gun. Ìyẹn ìwé Ẹ́kísódù orí 15 yìí ó ń ṣe àjọyọ̀ ìṣẹ́gun tí Ọlọ́run fún wọn létí òkun pa. Yàtọ̀ sí etí òkun pa, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ti fojú wì nínú ìlépa tí Íjíbítì yẹn eléyìí tí Fáráò ṣe àkóso rẹ̀ ní àkókò yẹn. Nínú èyí tí ó ń ṣe agbára àwọn Íjíbítì, Ọlọ́run tẹ̀ rí. Ẹ gbọ́, nígbà tí èèyàn wo wájú tó ń wo òkun pa, ó ń wẹ̀yìn wò, ó ń wo ìrọ́kẹ̀kẹ̀ ogun ìran Ísírẹ́lì. Tó bá mà jẹ́wọ́ ni bó ṣe ń gbọ́ mi láàárọ̀ yìí, ń gbọ́ pé ló ṣe, ó ṣeé ṣe tí egbé bá wà lọ́wọ́ rẹ kó pàṣẹ kí egbé kó gbé ọ. Ó ṣeé ṣe bí agbára òkùnkùn bá wà lọ́wọ́ rẹ kó pàṣẹ fún ilẹ̀ kí ilẹ̀ ó lanu kó gbé ọmọ. Kódà bó bá tiẹ̀ jẹ́ wòlíì, ó ṣeé ṣe bó bá ní agbára láti sọ pé kí ilẹ̀ kó lanu kó gbé ọmọ. Ṣùgbọ́n ìran Ísírẹ́lì wọ́n dúró ti Ọlọ́run, Ọlọ́run ò sì já wọn kulẹ̀. Ẹ̀gbọ́n tí Mósè sọ ni, ó ní Olúwa. Ẹgbọ́n ta ni Olúwa? Ẹni tó ní agbára. Ẹ bá wo Psalm 24, ó ní ẹ gbé orí sókè ẹ̀nà ká gbé sókè ẹ̀yẹ̀kùn ayárayé kí ọba ògo kó wọlé. Ó ní ta ni ọba ògo yìí? Ẹ mọ nǹkan tí ó fi dá wọn lóhùn. Ó ní Olúwa tí ó ní agbára. Ogun ńlá ni, ìrọ́kẹ̀kẹ̀ ogun ńlá ni. Gbọ́ wẹ̀yìn ẹ wò, ìwọ náà wo òkun tó dàbí ti Fáráò. Wo wájú rẹ wò, ìwọ náà wo bí ẹni pé òkun pupa wà ń bẹ. Àṣẹ tó bá Ísírẹ́lì rìn ní ọjọ́ kìíní àná tí wọ́n fi ń kọrin yìí, àṣẹ náà kò bọ́ọ̀lù ọ̀ láàárọ̀ yìí. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà láàyè,
ìwọ náà kọjá níwájú òkun pupa ayé rẹ. Ogun Fáráò tó ń lé ọ káàkiri yẹn, iná kó pín yín níyà. Ọwọ́ iná tó pín Ísírẹ́lì níyà níwájú ogun Íjíbítì, ọwọ́ náà kó pín ìwà àti ogun ayé rẹ níyà lónìí. Wọ́n rí ìrọ́kẹ̀kẹ̀ ogun, ẹ̀rù kò sì bà wọ́n, Ọlọ́run sì dúró tì wọ́n. Ẹ jẹ́ ká wo kí ni ẹsẹ̀ kẹrin sọ. Ó ní kẹ̀kẹ́ Fáráò àti ogun rẹ̀ ni ó mú wọ inú òkun. Àwọn ayò olórí ogun rẹ̀ ni ó sì rì nínú òkun pupa. Olórí ogun ayé rẹ lónìí yóò rì bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà láàyè. Bí Mósè bá lè kọrin yìí láti fi sọ fún wa wípé nígbà tí àwọn dí etí òkun pupa, Yorùbá sọ wípé ọmọdé ò débi ẹ̀rù, ó ní ẹ̀rù ò bá. Wọ́n rí ẹ̀rù sì bà wọ́n. Kí ni ẹ̀rù tí wọ́n rí? Wọ́n ń gbọ́ ìrọ́kẹ̀kẹ̀ ogun. Kò fẹ́ ju ẹsẹ̀ bíi mélòó síra wọn lọ. Bí èèyàn bá lè máa gbọ́ ìrọ́kẹ̀kẹ̀ ogun, ó túmọ̀ sí wípé ogun yẹn ti súnmọ́. Kì í ṣe nǹkan téèyàn ń fetí gbọ́ tàbí tí èèyàn ń gbọ́ ní òkèèrè. Mo sọ fún ọ láàárọ̀ yìí, bó o bá nígbàgbọ́ pẹ̀lú mi, bí Mósè ṣe ń kọrin ayọ̀ yìí, bí Mósè ṣe ń kọrin ìṣẹ́gun yìí, ìwọ náà ó kọrin ìṣẹ́gun. Kí ni nǹkan mìíràn tí mo fẹ́ ká wò? Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ kẹjọ. Ó ní àti nípa èémí imú rẹ̀ ni omi sì fi wọ́jọ pọ̀. Ìyẹn ni wípé nígbà tí wọ́n dé tí òkun pupa, wọ́n rí bí Ọlọ́run ṣe lo àṣẹ èémí inú rẹ̀ láti mú kí omi kó wọ́pọ̀. Bíbélì sọ wípé àṣírí wèrè wí ní ọkàn rẹ̀ wípé Ọlọ́run kò sí. Àwọn kan nínú ìmọ̀ ìjìnlẹ̀ wọ́n ní ẹ má dáhùn jàre, wípé ìjì lásán ló kànjà tó mú kí òkun kó wọ́ sẹ́gbẹ́ kan. Ìjì lásán afẹ́fẹ́ kan ló fẹ́ pé tí afẹ́fẹ́ ìlà oòrùn àti ìwọ̀ oòrùn bá pàdé ní ibì kan, ìlú ẹ̀ á máa ṣẹlẹ̀. Ó wá ń bi wọ́n léèrè o, láti ìgbà tí Ọlọ́run ti ṣe fún ìran Íjíbítì, fún ìran Ísírẹ́lì níwájú Íjíbítì, ìran wo la tó ṣe orí èéfín? Kò tún sí mọ́ nínú àkọsílẹ̀. Èyí tó túmọ̀ sí pé ẹnìkan náà ń gbọ́ mi láàárọ̀ yìí, ó yàyọ̀ ìṣẹ́gun lórí àwọn ọ̀tá rẹ̀. Bí Ọlọ́run bá lè fún Mósè àti ìran Ísírẹ́lì ní ìṣẹ́gun nígbà tí ọ̀nà dí mọ́ ọ̀nà láàárọ̀ yìí, ó kọrin ayọ̀, ó kọrin ìṣẹ́gun. Ní ẹsẹ̀ kẹwàá, ó ní ìwọ sì mú afẹ́fẹ́ rẹ fẹ́, òkun bò wọ́n mọ́lẹ̀, wọ́n sì rì bí oje nínú omi ńlá. Wọ́n rì bí oje nínú omi ńlá. Ìyẹn ni wípé Ísírẹ́lì, Mósè, ó rí wípé nǹkan yẹn kì í ṣe ojú lásán. Nǹkan tó ṣẹlẹ̀ létí òkun pupa, ìmúyọ àti ìkóyọ létí òkun pupa, kì í ṣe nǹkan tó rọgbọ. Wọ́n rí wípé ọwọ́ kan ló mú àwọn kúrò níbẹ̀. Lọ́gán tí wọ́n sì kúrò níbẹ̀, ẹ jẹ́ ká lọ wo Psalm 144, Psalm 114, ó sọ nǹkan kan. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wá síbẹ̀. Ó sọ nípa bí Ọlọ́run ṣe tí ìjì jà tí òkun sì gbọ́ ohùn rẹ̀. Ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní nígbà tí Ísírẹ́lì jáde kúrò ní Íjíbítì, tí ará ilé Jákọ́bù kúrò nínú àtìjẹ di ènìyàn, Júdà di ibi mímọ́ rẹ̀, Ísírẹ́lì di ìjọba rẹ̀. Òkun rí i, ó sì sá, Jọ́dánì padà sẹ́yìn. Irú alágbára láwo ni èyí bí kì í bá ṣe Ọlọ́run? Àròjinlẹ̀ ni Mósè rò tó fi sọ wípé Olúwa okun mi, agbára mi àti ìgbàlà mi. Ìwọ náà sọ wípé Olúwa okun mi, agbára mi àti ìgbàlà mi. Àti orin rẹ sọ bẹ́ẹ̀, wá sọ wípé Olúwa okun mi, orin mi àti ìgbàlà mi. Kò sẹ́ni tó lè dóòlà ẹ̀mí ènìyàn bí kì í bá ṣe Ọlọ́run. Ọlọ́run ṣetán láti dóòlà ẹ̀mí rẹ. Ọlọ́run ṣetán láti mú ọ náà kọrin ayọ̀. Ó pẹ́ tó ti wà lójú kan náà. Mo pàṣẹ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ọwọ́ tó mú Ísírẹ́lì kúrò níwájú Fáráò láìròtì, kó mú ọ náà kúrò lójú kan náà lónìí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì ọkọ̀ àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú ètò. Òun náà wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 sígbà wo? Sí aago 6 àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán máwòrán. Jẹ́ ká wò kí ni ẹsẹ̀ kẹẹ̀dógún sọ. Ó ní nígbà náà ni ẹnu ya àwọn baálẹ̀ Édómù, ìwárìrì sì mú wọn, àwọn alágbára Móábù, gbogbo àwọn olùgbé Kénáánì, wọ́n yọ dànù. Nígbà tí ìwárìrì Ọlọ́run tó farahàn,
ẹ̀wọ̀n ní Psalm 114 yẹn ó ní kí ló ṣe ọ́ ìwọ òkun ìwọ Júdà tó fi padà sẹ́yìn kí ló ṣe ọ́ ìwọ òkun tí o fi padà sẹ́yìn kí ló ṣe ẹ̀yin òkè ńláńlá tí ẹ fi ń fò bí àgbò àti ẹ̀yin òkè kéékèèké tí ẹ fi ń fò bí ọ̀dọ́ àgùntàn wárìrì níwájú ta ni o níwájú Olúwa mo pàṣẹ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ogun ayé tiẹ̀ náà kó wárìrì kó tẹríba lónìí gbọ́ o àfi kí ìwọ náà fúnra lára rẹ kó o ṣetán láti kọrin kó o ṣetán o tó sì nílò láti kọrin o nílò láti fi mọ Ọlọ́run gẹ́gẹ́ bí olùgbàlà rẹ o náà ní kó gbà o òun nìkan ló lè gbà ọ́ là Ísírẹ́lì dé etí òkun pupa nígbà tí ọ̀nà dí ìwọ náà lè mọ òbí ẹni pé ọ̀nà ti dí wo ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń pokùnso náà gbùdẹ̀ pokùnso ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń wọ̀nà láti rí wípé àwọn ò rí gbé ọ̀nà àbáyọ náà ní pé káwọn kú ọmọbìnrin kan fún mi ní ẹ̀rí rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá ó ní dádì nígbà tó sú mi mo po nǹkan pọ̀ mo fẹ́ gbé mi ó ní ṣùgbọ́n mo gbọ́ ní etí mi wípé olùfẹ́ mi tó fún ọ kí ni ìwọ náà gbìyànjú láti ṣe láti fi mú kí ayé rẹ kó dópin lójijì tó fẹ́ tọwọ́ bọ nǹkan kan tàbí wọ́n ti fẹ́ pè ọ́ wọ́n ti fẹ́ yí ọ kúrò wọ́n ti fẹ́ mú ọ lọ sínú nǹkan tí ó lè gbà ọ́ là gbọ́ ti Bíbélì sọ ó ní àwọn tí wọ́n ń wá Ọlọ́run mìíràn kí ló sọ ó ní ìbànújẹ́ wọn yóò máa ṣe kí ni yóò máa pọ̀ ní kò sí ọ̀nà àbáyọ o àfi kó o wá kí wọ́n náà sọ kó o fọwọ́ sọ̀yà wípé Olúwa okun mi orin mi àti ìgbàlà mi lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì Ọlọ́run yóò jà fún ọ yóò dúró fún ọ ní gbogbo ìkóríta bí ìran Ísírẹ́lì gẹ́gẹ́ bí mo ṣe sọ́lẹ̀ kan bá lè yayọ̀ ìṣẹ́gun ìwọ náà yayọ̀ ìṣẹ́gun. ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run ayérayé agbẹ̀yìngà àyìnlógo fún ọ̀rọ̀ yín tó tọ̀ wá wá lónìí ògo ni forúkọ yín lókè ọ̀run mo bá ẹni tó ń bá mi sọ̀rọ̀ mo bá sọ̀rọ̀ bí ikọ̀ Ọlọ́run bí ẹni tí a fi àṣẹ fún wípé láti òní lọ ìṣòro rẹ ó dópin àìní rẹ òpin débà ó wà lórí ìdùbúlẹ̀ àìsàn ó gbọ́ mi tàbí ará ilé rẹ ń gbọ́ ó fọwọ́ lé ọ ó ń gbọ́ àdúrà yìí bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ wà láàyè láìpẹ́ láì jìnnà ó dìde lórí ìdùbúlẹ̀ àìsàn yẹn ìwọ náà ó pariwo ó dẹ̀ sọ wípé Olúwa agbára mi orin mi àti ìgbàlà mi ògo ni forúkọ Ọlọ́run lókè ọ̀run Jésù Kristi Olúwa wa àmín. Ẹ ṣé àdúpẹ́ nítorí pé wà pẹ̀lú wa ní ìkànnì ẹ má gbàgbé o ẹ padà sí bọ́tìnì pupa àṣàlẹ̀ yẹn bó bá ti ṣe òkè ẹ ti ṣe ẹ ṣé àdúpẹ́ èyí tẹ́ ẹ ṣe gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ ẹ tẹ́ ẹ kẹ́ ẹ dẹ̀ ṣe ẹ rí i pé ẹ ó máa gbádùn Ọlọ́run láti ìgbà dé ìgbà ẹ ṣé àdúpẹ́ o lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Yusuf David olùṣọ́ àgùntàn Canadian Baptist Church ẹ káàbọ̀ ó tó dọ̀sẹ̀ tó ń bọ̀.